Aláròyé máa wí o. Ndidi ni ọ̀gá àwọn Wọda tuntun lọ́gbà ẹ̀wọ̀n Nàìjíríà báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti buwọ́lu ìyànsípò Nwakuche Sylvester Ndidi gẹ́gẹ́ bí adelé ọ̀gá àgbà iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n nílẹ̀ yìí, ìyẹn Nigerian Correctional Service NCOS. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 13 oṣù kejìlá ọdún yìí ni Jafaru Ahmed tí ṣe akọ̀wé àgbà fún àjọ Civil Defence, iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n, iléeṣẹ́ panápaná àti iléeṣẹ́ tó ń rí sí wíwọlé àti jíjáde lórílẹ̀‐èdè yìí sọ̀rọ̀ náà di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi síta. Ó ní láti ọjọ́ 15 oṣù kejìlá ọdún yìí lọ ni Ndidi yóò bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n tuntun. Lọ́jọ́ 26 oṣù kọkànlá ọdún 1966 ni wọ́n bí ọkùnrin yìí nílùú Ògùtà nípínlẹ̀ Imo. Ipò igbákejì ọ̀gá pátápátá àti adarí ẹ̀ka tí wọ́n ti ń ṣe ètò ìkọ́ni àti ìgbéga fáwọn òṣìṣẹ́ ló dì mú tẹ́lẹ̀ kó tó gbapò lọ́wọ́ Nababa tó jẹ́ ọ̀gá nílé iṣẹ́ náà tẹ́lẹ̀, àmọ́ tó fẹ̀yìntì lọ́jọ́ Ẹtì Friday yìí kan náà. Ààrẹ Tinubu nínú ìmọ̀ràn rẹ̀ rọ Ndidi pé kí ó lo onírúurú ìrírí tó ti ní látẹ̀yìnwá lẹ́nu iṣẹ́ rẹ̀ yìí o nínú ipò tuntun tó ṣẹ̀ṣẹ̀ bọ́ sí. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.